àṣà ló ti gọ̀ wá òun náà wà jẹ́ kán frustrate ìgbésí ayé òun nítorí marriage gbogbo àìsàn tá a kọ́ mọ́ látòde ọ̀run wá gbogbo àìsàn tí ò ṣẹlẹ̀ nínú ìdílé wọn orí tiẹ̀ ni ó ti gbé bẹ̀rẹ̀ kí ló fà á ìgbéyàwó ló fẹ́ kí ẹ̀mí rẹ̀ kó kúrú yẹn wọ́n lò ní ṣiṣẹ́ fọmọ ẹlòmíì jẹ́ lókè ìpẹ̀láyé òun ṣàmì ìyàwó rẹ̀ dẹ̀ ń dẹ̀rẹ̀ láàmú rìnrìn àjò gbéyàwó ó fẹ́ kíkù rí ó ya kankan ni ó dá nǹkan kan mọ̀ ó ní èjì téèyàn wà nínú ayé téèyàn fi àyè gba frustration nínú ìrìn àjò gbéyàwó fún ọkùnrin pàápàá ọkùnrin mò ń sọ o ti wọ 40 ó wọ 45 ó wọ 50 wọ́n tún wá ń frustrate nínú ìrìn àjò gbéyàwó ọlọ́run bá tẹ́lẹ̀ rí o ti ń gbẹ́sàárẹ̀ ààrẹ díẹ̀díẹ̀ ayé kọ́ ló pẹ́ kì í ṣe ọlọ́run ló pẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ lórí ètò. bàbá yẹn lo 80 ó lo 90 bàbá yẹn ó lo 100 years lókè ìpè láyé ẹ lọ kíyàwó ẹ̀ dáadáa àṣírí mo ń sọ fún ẹ lórí ètò yẹn ìwọ tó ń gbọ́ mi lórí ètò lálẹ́ tíyàwó ẹ̀ tó ti pín ẹ́ lẹ́mìí ìwọ náà lọ wo mírọ̀ lọ wò lálẹ́ ó rí pé o ti gbójọjọ orí rẹ lọ àbí bí ajá báǹkì ló ṣe ń wò ọlọ́run dáríjì mí ńgbọ̀ kan rí ọ̀balẹ̀ nínú ìrìn àjò gbéyàwó ṣé òun wáìn mi ní wọ́n lọkùnrin mi kẹ́rù kúrò nílé yóò kẹ́rù kúrò nílé kò fẹ́ tètè kú ni ilé-ẹjọ́ ọbú tẹ́lómi ó rò fún mi lórí ètò wọ́n bá ro dáálẹ̀ tán ọkọ mi ti kú òun lé kò ní kú òun lé yóò jẹ́ kó pàǹdánù ìwọ ní tí wọ́n tọkọ rẹ kò ní tí ó tà ń tiẹ̀ ní tí wọ́n tà ń tiẹ̀ tó fi lè jẹ́ tó fi lè dé èèyàn gángbà mí ò gbé wá látòde ọ̀run ni ọkọ rẹ máa fún yẹn wọn ò fún wọn tiẹ̀ ni ọlọ́mọdé wọn ó lù ọ́ ibi wọn ti ń fún ọ kí. hello. Hello, ẹ kálẹ́ sà. kí lẹ̀ ń là kọjá mọ́ ẹ kálẹ́ mà. èmi tí mo pè é lẹ́ẹ̀kan ni. ṣé káàdì yín tán. bẹ́ẹ̀ ẹ má bínú ó ṣẹ̀yìn ni o ó ṣẹ̀yìn ni o àwọn ọlọ́gbà ayé gan mọ̀ ní lépo ṣẹ̀yìn ni bí yẹn pé wọlé padà bẹ́ẹ̀ ègé mi bẹ́yẹn máa ń gọ̀pù lójú ẹsẹ̀ ni. ẹ ní pé ìyá ọkọ yín ní wípé kí ọkọ yín fẹ́yàwó lé yín ọkọ yín náà dẹ̀ ní ọmọ méjì tẹ́ ẹ bí fún kò tọ́jú ẹ̀ ṣé family house lẹ́ ń gbé mà. àgbẹ̀ family house agbára mi sà. bẹ́ẹ̀ ṣe marriage báyìí lọ gbalẹ̀ yín méjèèjì. bẹ́ẹ̀ni. àjọṣepọ̀ wọn ló wà láàrin yín àti ìyá ọkọ yín mà. èmi àti wọn jọrẹ́ dáadáa o. ẹ jọrẹ́ dáadáa. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n ẹ̀yin àtọmọ wọn ẹ jọrẹ́. èmi àtọmọ wọn ìgbà tí mo àṣẹfẹ́ra rẹ́ dáadáa bọ̀ nígbà tó di pọ́ mọ́ wọn ni tó jẹ́ mi. lẹ́yìn ọdún kèlò tí ẹ fẹ́ra yín ni ó di pé wàhálà yẹn ń ṣẹlẹ̀ mà. pàṣẹ lẹ́yìn bí ọdún mẹ́rin sí ọdún mẹ́rin ṣá. kí ló fa wàhálà yẹn mà kí ló orísun wàhálà yẹn tẹ́yìn fún ara yín mọ̀ ẹ kì í ṣọmọdé. nǹkan tó ṣẹlẹ̀ ni pé tí n bá lóyún àwọn ọmọ yẹn mo máa ń fi ìgbọ̀n fẹ́ kí ọsibítù ló máa lọ but ọkọ mi bẹ̀ ní táíkọ̀ọ̀lù tó wá ṣẹlẹ̀ wípé tó jẹ́ ìyàwó kejì mi yẹn kò kí ń sick tó bá lóyún tó máa fi bí mi mọ̀ nígbà tí wọ́n wá sick wọ́n wá láti máa sọ fún pé ìyàwó bá náwó lè ṣe lọ fẹ́yàwó mi pé àti. ṣé o ti wá fẹ́yàwó kejì báyìí ni mà. ó tún gbégbé sẹ̀ tó fi pàṣẹ ìyàwó kejì tó fẹ́ fẹ́. ẹ sọ gbólóhùn sí ẹ ní ìyàwó kejì ò kì í sick tó bá lóyún tẹ sọ́ọ̀sì nìyẹn. ìyàwó ìkejì mi táíkẹ́yìn mi ló táíkẹ́yìn lọ́kọ́ tó mi fẹ́. ok ìbejì kejì tó jọkùnrin ìyàwó tí ò kì í sick bẹ́ẹ̀ yẹn. ìyàwó kejì mi yẹn kò tún sick ní tiẹ̀ bẹ́ẹ̀ yẹn. ara yàtọ̀ kí wàá ló ṣẹlẹ̀ kí lẹ pé èjì yín sìn. 30 years. kí ni èjì ọkọ yín. 33. ẹ mọ̀ tí mo máa sọ fún yín. n fẹ́ pẹ́ lórí ọ̀rọ̀ tí yín kankan torí ọ̀rọ̀ tí yín ṣe téèyàn máa ń pẹ́ lórí ẹ̀. ẹ má bínú tí mo fẹ́ béèrè yìí o etí mélòó lẹ ní mà ẹ má bínú o ẹ má bínú ẹnu mi ò gbà o. etí méjì àbí kí lẹ fi ń gbọ́ mà. kí lẹ fi ń gbọ́ kí lẹ fi tí yín méjèèjì gbọ́ mà ẹ má jẹ́ pẹ́ lórí ọ̀rọ̀ yín mà. mo fi ń gbọ́ràn níta. àkọ́kọ́ ẹ mọ́ kọ̀kọ́ o kí mo sọ fún yín mà ẹ mọ́ kọ̀kọ́ o àkọ́kọ́ nìyẹn
ṣé ẹ rí ilé ọkọ tẹ́ ń wò yẹn ilé ẹ̀kọ́ ni o. Kò sóbìnrin ẹgbọ́ tèmi o, kò sóbìnrin bàbá rẹ ò bá kí bàbá ẹ jẹ́ Dangote kó jí Ọ̀tẹ́dọ́lá tó o bá márì ọ̀ dàmọ̀ pé ilé ọkọ ilé ẹ̀kọ́ ni o. ṣé mò ń sọ̀rọ̀? àwọn tó lówó ńlẹ̀ mò ń sọ yẹn o. ó dàmọ̀ pé ilé ọkọ ilé ẹ̀kọ́ ni o. ìgbésí ayé ilé ọkọ yàtọ̀ gédégédé o. ẹ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tí ọkọ yín gbalé fún yín. ẹlòmíì tí ń gbọ́ mi lórí ètò lálẹ́ yìí ìgbà ọkọ tiẹ̀ máa fẹ́ family house ló lọ fẹ́ sí. ó dẹ̀ gbá kámú náà nígbà tí ó fẹ́ mọ́ kọ́kọ́ káàkiri. ṣé mo sọ̀rọ̀ arábìnrin? gbogbo ọ̀nà tẹ́ ẹ bá mọ̀ pátá láti fojú ìyá ọkọ yín mọ́ra láti fojú ọkọ yín mọ́ra pẹ̀lú ọ̀rọ̀ tútù lẹ́nu. ẹ má jẹ́ ń tàn yín, obìnrin tẹ́nu ẹ̀ bá ti mú kò sí wòlíì tí ó gbàdúrà yẹn fún un yóò mọ kọ̀kọ̀ kì í ni kì í ṣèpè. ṣé ẹ ń gbọ́ mi arábìnrin? kò sí wòlíì tó lè bàbá àtìyẹ́ ò lè gbàdúrà yẹn fún un yóò mọ kọ̀kọ̀ káàkiri ni. ẹ jẹ́ kí ẹnu yín ká ẹ̀rọ ẹnu yín fún ọkọ yín ẹ̀rọ ẹnu yín fún ìyá ọkọ yín. ṣé mò ń sọ̀rọ̀ arábìnrin? bẹ́ẹ̀ ṣe lè bá àwọn òbí yín sọ̀rọ̀ ẹ lè bá ìyá ọkọ yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ kẹ́ ẹ mú jẹ o. bẹ́ẹ̀ ṣe lè bá ẹ̀gbọ́n yín sọ̀rọ̀ ẹ lè bọ́kọ yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ kẹ́ ẹ lè mú jẹ. kódà kóbìnrin di ọkùnrin yẹn mọ́bì kan ẹnì kó túnjọ́ kan ẹ lè mú jẹ. ọkọ yín lè má sọ̀rọ̀ kó máa wò yín ràn ìwọ tó ń gbọ́ mi lé ọkọ ẹ lè má sọ̀rọ̀ kó máa wò ẹ̀ràn kó máa sọ nǹkan kan ọ jẹgba ẹ̀. kò sọ́kùnrin tí fẹ́ kóbìnrin nàrú mú un lọ́rùn kò tí ì sí ọkùnrin náà wọ́n tí ì bí. àwọn nǹkan ẹni kẹ́ lọ musa lóògùn ó ní kán fẹ́yàwó lé mi kò ní kán fẹ́yàwó lé mi ẹ tún wá gbọ́ kan sí mà láti jọ́ táláyé ti dáyé náà ti ń fẹ́yàwó léèyàn o. pé ẹ wá tún mọ̀ wá wù ẹ mọ̀ wá wù jù bẹ́ẹ̀ lọ tí ọkùnrin ò bá fẹ́yàwó kejì yóò fẹ́ ẹ mọ̀ wá wù jù bẹ́ẹ̀ lọ tí ó bá fẹ́yàwó kẹta yóò fẹ́. ṣé ẹ̀ ń gbọ́ mi arábìnrin? ẹ má fọkàn sí yẹn ẹ ṣe bẹ̀rẹ̀ ìgbésí ayé yín ni tẹ́ ẹ bá fẹ́ràn ara yín bẹ́ẹ̀ yẹn iṣẹ́ yín ni kẹ́ ẹ mójútó kẹ́ ẹ dẹ̀ respect ọkọ yín dáadáa ọ̀n family ọkọ yín náà kẹ́ ẹ fìfẹ́ hàn sí wọn pàápàá jùlọ ìyá ẹ̀. sọ̀rọ̀ mi ti yé yín mà ilé yín ò ní dàrú o ṣé ó ti yé yín o. ọkùnrin lè fẹ́yàwó 8, 9, 10 nínú ìrìnàjò ìgbésí ayé ẹ̀ ayégun ò ní ká fún o tóbi bá ẹ kọ́kọ́ kẹrin.